Orúkọ mi ni Victor Akande tí mo jẹ́ alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun, mo jẹ́ alága ẹgbẹ́ ACORD ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lónìí a wá sí ilé iṣẹ́ OSEC tí wọ́n fi gbogbo àwọn nǹkan èlò fún ètò ìdìbò yìí láti hàn wá àti láti jẹ́ ká mọ ibi tí iṣẹ́ dé àti ìgbáradì wọn fún ètò ìdìbò tí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta tó ń bọ̀ yìí. Pẹ̀lú nǹkan tí a rí lónìí, a rí pé kò sí ohun kankan tó lè mú wa fòyà tàbí bẹ̀rù wípé ilé iṣẹ́ OSEC wọ́n ti múra sílẹ̀ dáradára fún ètò ìdìbò yìí. Torí gbogbo nǹkan tí a ní láti lò fún ètò ìdìbò pátá òun náà ni wọ́n ti fi hàn wá lónìí, tó jẹ́ pé àti IPAC o àti àwọn oníròyìn àti gbogbo àwọn tó jẹ́ ilé iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò pátá náà ni wọ́n ti fi àwọn kan wọ́n hàn wá. Torí náà gẹ́gẹ́ bí àjọ IPAC àti múra tán àti múra sílẹ̀ fún ètò ìdìbò tó ń bọ̀ ní ọjọ́ àbámẹ́ta yìí. Arọ̀gbọ̀ àwọn aráàlú pé kán jáde kán túyáyà láti lọ dìbò kí a sì pé oníkálukú dìbò ní àlàáfíà kó mọ̀ sí jàgídíjàgan kankan. Àrọ̀ wá káwọn agbófinró náà kán sì ṣe ojúṣe wọn, kán má pọ̀n lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kankan. Iṣẹ́ wọn ni láti dáàbò gbogbo àwa tí ó jáde láti dìbò. Àrọ̀ wá pátá Ọlọ́run yóò wà pẹ̀lú wa.